ẹ wọ́ọ̀nù Kábísanra o, ẹ wọ́ọ̀nù Kábísanra o, ẹ̀yin tẹ́ ń sponsor rẹ̀ ẹ wọ́ọ̀nù Kábísanra o. Mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú Quadri, ó sì lọ rí gbé fọ́tò mi pẹ̀lú Quadri pẹ̀ jáde. Mo gbé àwọn kan dìde, mo gbé àwọn kan dìde, mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí fún yín. Wọ́n tẹ̀lé mọ́tò Yunusa délùú yẹn, ṣùgbọ́n nínú àdéhùn àwa pẹ̀lú wọn ó ní pé kámẹ́sù àgbèlú yẹn ni wọ́n lọ. Ọlọ́run tí ìpè kírin mi ò tó ń bá wa pàdé lọ síbẹ̀. Kódà nínú àwọn tó ń dúró lójú ọ̀nà tó ń wọ mọ́tò sí mọ́tò ṣe mọ́tò ṣe, Ọlọ́run pé káàkan nínú àwọn tó jọlọ́pàá ojú ọ̀nà yẹn kí wọ́n bọ́ sí ojú express tàbí wọ́n rí wọn ní tàbí wọ́n dá dúró. Ká má fi kíní ba ìlú jẹ́ mọ́ wa lórí o. Intan sá fún náà ni pé a ò fẹ́ wàhálà nílùú o. Ẹ kìlọ̀ fún Kábísanra o, ẹ kìlọ̀ fún Kábísanra o, ẹ kìlọ̀ fún Kábísanra o, torí ara àwọn tí ò tíì di kọ́rọ̀ yẹn ó yanjú dòní nìyẹn o. Ẹ kìlọ̀ fún Kábísanra o. Wọ́n dẹ̀ ń bẹ gbogbo ẹ̀yẹ́ tẹ̀ ń lọ. Mo gbé àwọn kan dìde, mo gbé àwọn kan dìde, mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí fún yín. Wọ́n tẹ̀lé mọ́tò Yunusa délùú yẹn, ṣùgbọ́n nínú àdéhùn àwa pẹ̀lú wọn ó ní pé kámẹ́sù àgbèlú yẹn ni wọ́n lọ. Ọlọ́run tí ìpè kírin mi ò tó ń bá wa pàdé lọ síbẹ̀. Kódà nínú àwọn tó ń dúró lójú ọ̀nà tó ń wọ mọ́tò sí mọ́tò ṣe mọ́tò ṣe, Ọlọ́run pé káàkan nínú àwọn tó jọlọ́pàá ojú ọ̀nà yẹn kí wọ́n bọ́ sí ojú express tàbí wọ́n rí wọn ní tàbí wọ́n dá dúró. Ó ti ríra nínú untouchable o. Ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí untouchable o. Nǹkan tí sì fi ríra gẹ́gẹ́ bí untouchable kìí ṣe nǹkan míì. Látògbómọ̀ṣọ́ náà ló ti rí untouchable yẹn tí ń kan lára o. Òun ò sì mọ̀ pé fi ń kó bá wọn nílé ni o. Àwọn tó sì ń ṣe náà sì lè pé kalẹ̀ ní ìsìn wọn mọ̀ pé ń kó bá wọn ní o. Torí gbogbo orú àwọn fídíò tí ṣe máa ní ọmọ jẹ́ reference fáwọn bá àti ẹ̀gbẹ́ lọ sí kọ́ọ̀tù ọmọ jẹ́ reference láàrin wa pẹ̀lú yín o. Ẹ wọ́n nu ẹ o. Kí ni fọ́tò mi bá débi ọ̀rọ̀ Quadri ẹ̀ṣẹ̀? Mo gbé àwọn kan dìde, mo gbé àwọn kan dìde, mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí fún yín. Wọ́n tẹ̀lé mọ́tò Yunusa délùú yẹn, ṣùgbọ́n nínú àdéhùn àwa pẹ̀lú wọn ó ní pé kámẹ́sù àgbèlú yẹn ni wọ́n lọ. Ọlọ́run tí ìpè kírin mi ò tó ń bá wa pàdé lọ síbẹ̀. Kódà nínú àwọn tó ń dúró lójú ọ̀nà tó ń wọ mọ́tò sí mọ́tò ṣe mọ́tò ṣe, Ọlọ́run pé káàkan nínú àwọn tó jọlọ́pàá ojú ọ̀nà yẹn kí wọ́n bọ́ sí ojú express tàbí wọ́n rí wọn ní tàbí wọ́n dá dúró. Lọ sí kóòtù lọ rí pẹjọ́ pé ọ̀pá tí ń lù mí yìí ọ̀pá àdúrà tí wọ́n ṣe ni wọ́n sì pé kọ́ lọ rí mọ́pá yẹn wá kò sì lọ má àdúrà yẹn wá. The Lord deal with something that is physical. Physical ni tèmi ló jẹ́ kí n máa sọ fún ẹlẹ́ báyìí. Ẹ̀yin tẹ́ bá wọn kẹ́ kìlọ̀ fún un, ẹ̀yin tẹ́ bá gbà fún un náà torí pé ẹ̀ nípìn níbẹ̀ torí gbogbo àwọn tí màá sọ fún wa láì làzim sọ́nà bíi láìlẹ̀ sí láìda àtàwọn tó bá jó lólùfẹ́ rẹ̀ náà ni màá sọ fún Ọlọ́run bá pé kó bá mi ṣèdájọ́ lé lórí. Ẹ má borúkọ Olúwa jẹ́, ẹ má borúkọ Olúwa jẹ́. Kábísanra, mind your language, mind your language.